KAFTAN tẹlifíṣàn Yorùbá kárí ayé sani wọ́n ń rí wa iṣẹ́ ń báyé láyàn láàyò àṣà Yorùbá kò gbọ́dọ̀ parẹ́. KAFTAN tẹlifíṣàn Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà ẹ gbọ́dọ̀ yí kúrò ńbẹ̀ o ẹ máa wò ó. KAFTAN TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. tó ẹ̀yin ará lé lẹ́ẹ̀kan sí a tún kí yín pé ẹ kú àbọ̀ láti òdì kejì lọ́hùn-ún a tún dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tí ẹ̀ ń fìfẹ́ hàn sí wa ní gbogbo ìgbà tẹ́ nífẹ̀ẹ́ àwọn àkàndá dénú tẹ́ ń àwọn àkàndá lọ́wọ́ tẹ́ ń ṣùgbà wọn tẹ́yìn ò fi wọ́rọ̀ àwọn àkàndá sẹ́yìn pé bò ní tí wọ́n ṣe jẹ́ àti pé kí ni wọ́n fẹ́ dà a máa ń dúpẹ́ lọ́wọ́ yín ọpẹ́ wa àdáàdá tán ni Ọlọ́run nìkan ló lè bá wa dúpẹ́ lọ́wọ́ yín lágbára Ọlọ́run ojú òní tì yín tó abala kejì rèé nínú ètò ara yín ni wá lóde òní ẹnìkan ní KAFTAN TV Yorùbá tí ń ṣe àfojúsùn ayé tí ó rẹwà ẹ̀yin náà sì mọ̀ pé abala méjì ò ní ètò yìí tí ó gbé dání ní abala kejì tí a ti ń gba àlejò a tún ti dé lónìí ara ọ̀tọ̀ ní tòní tún bá dé a tún tara ṣàṣàṣàṣà a tún ti gbé àlejò kan pàtàkì wọnú yàrá agbára yìí wá lónìí ní orí ètò àlejò tí a gbé wá àwọn náà ti wà níbí pẹ̀lú wa à ń wòra lójú wọn á kí ẹ̀yin ara lé àwọn náà tẹ́bálẹ̀ sí kí yín mọ̀ pé ẹ̀yin náà ẹ̀ máa dá wa lóhùn láti inú ilé lọ́hùn bó tiẹ̀ jẹ́ pé a lè gbọ́ yín àlejò wa a mà kí yín pé ẹ káàbọ̀ sí KAFTAN TV Yorùbá tí ń ṣàfojúsùn ayé tó rẹwà o ẹ bá dárúkọ yín fún àwọn ará ilé tí ń wò wá. ẹ ṣé olóòtú orúkọ mi ni Abiodun Samuel Olúṣẹ́gun mo kí gbogbo ẹ̀yin ará ilé pé a kú àsìkò yìí. ọ̀gbẹ́ni Abiodun Samuel Olúṣẹ́gun ní àgbà lálejò ní ìkànnì KAFTAN TV Yorùbá lórí ètò ara yín ni wá lọ́jọ́ ti tòní àti mọ orúkọ yín àwọn aráalé ti mọ̀ ipò wo lẹ dì mú ní àwùjọ àkàndá àwọn aráalé fẹ́ mọ̀. pẹ̀lú ògo Ọlọ́run mo jẹ́ ọ̀kan gbòógì lára àwọn àkàndá ní ìpínlẹ̀ Ondo mo jẹ́ akọ̀wé fún gbogbo ẹgbẹ́ pátápátá ẹgbẹ́ lápapọ̀ àwọn àkàndá ní ìpínlẹ̀ Ondo tá ń pè ní JONAPID Joint National Association of Persons with Disability so èmi ni akọ̀wé ẹgbẹ́ yẹn. akọ̀wé gbogbogbò bẹ́ẹ̀ni JONAPID wọ́n ti bá wa tú wọ́n ní Joint National Association of Persons with Disabilities ìyẹn ni kò kárí gbogbogbò fún gbogbo àwa àkàndá ní orílẹ̀-èdè Nàìjíríà abala ti ìpínlẹ̀ Ondo àwọn alákọ̀wé gbogbogbò tó bàbá akọ̀wé àbí ọ̀gá akọ̀wé ni ká pè yín adúpẹ́ ọwọ́ tẹ́ fi ń kọ̀wé ọwọ́ náà lágbára Ọlọ́run kò mà ní di tẹ́ máa náwó sí. àṣẹ Olódùmarè. ẹ ṣé adúpẹ́ pé a pè yín pé ẹ sì wá jẹ́ wa lónìí tábà wá ń sọ̀rọ̀ JONAPID ìyẹn ti Joint National Association fún àwọn àkàndá kí ni JONAPID kí ló túmọ̀ sí àti ẹ̀tì mẹ́nuba tó túmọ̀ sí ṣùgbọ́n kí ló gbé dání bàbá ń sọ̀rọ̀ pé Joint National Association of Persons with Disability kí ni gbòógì iṣẹ́ tí àjọ yìí ń ṣe. ẹ ṣé olóòtú gẹ́gẹ́ bí a ti mọ̀ oríṣiríṣi ẹgbẹ́ ló wà. bẹ́ẹ̀ ni. so ẹgbẹ́ àkàndá wà. bẹ́ẹ̀ ni. so ẹgbẹ́ àkàndá tó wà yẹn tá bá lọ wo àkàndá ìpele ní àkàndá pín sí. bẹ́ẹ̀ ni. ìdí nìyẹn tí a fi kó ẹgbẹ́ yìí jọ JONAPID ó jẹ́ bí umbrella body kò kárí umbrella ìdáàbòbò tó jẹ́ pé ó jẹ́ kò kárí fún ẹgbẹ́ àkàndá. torí tá bá wo àkàndá nípínlẹ̀ Ondo gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́kọ̀ọ́ kó pín sí ìpele. tàbá ní ká máa yàn ní nàná àwọn kan wà tó ní ìpèníjà ẹsẹ̀ àwọn physically challenge ẹsẹ̀ àwọn tó wà lórí kẹ̀kẹ́ àwọn tó ń logi àwọn tó ń ṣe irin sẹ́sẹ̀ àwọn tó ní ìpèníjà ọwọ́ gbogbo wọn yẹn ìpele kan nìyẹn then ara àwọn tó ní ìpèníjà ojú visually impaired bẹ́ẹ̀ ni so ìpele kan náà ni ó di méjì a rí àwọn tó ní ìpèníjà etí tàpé ní hearing impaired ó di ìpele mẹ́ta then a rí àwọn
àwọn àbínò àwọn àfín tí àwọn ara wọn níbi títí wa àwọn èèyàn ọlọ́run ẹni òòṣà wọ́n di mẹ́rin tápẹ̀lú òòṣà wọ́n di mẹ́rin bẹ́yẹn dẹ̀ tabatú lọ wò àtúrí àwọn tó jẹ́ pé wọn ò ní ìka tó jẹ́ pé àìsàn tí ẹ̀tẹ̀ tó yẹ ṣùgbọ́n tó tata ti mú lára ara wọn ti gbá àtẹ̀dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run sí ní tí wọ́n yẹn tẹ́lẹ̀ báyìí wọn súnmọ́ wọn. bẹ́ẹ̀ni ṣùgbọ́n ṣe báyìí àwọn tá a ti wò sàn ní àjọ tàn pé ní UNICEF bẹ́ẹ̀ni àjọ health organization wọ́n ti ṣe oríṣiríṣi oògùn wọ́n ti lo oògùn tó yẹ pé àti súnmọ́ àtijọ́jọ́ wà tí o kò rọyàn mọ́. ìtẹ́ ń gbìyànjú àti sọ fún àwọn aráalé ni pé àwọn yìí náà wọ́n jẹ́ ọ̀kan lára àwọn ìpele àkàndá. ọjọ́ bíi ìpele márùn-ún báyìí. àwọn kan tó máa ń sọ̀kan wọ́n ní àwọn spinal cord kìíní kan. bẹ́ẹ̀ni àwọn tí ẹ̀yìn ọ̀pá yìí wọ́n ti ní jàmbá tí ò lè jókòó ara wa àkàndá náà bí accident ló fà á bí kankan ara wa náà ni dẹ̀nà tó rà àwọn tó jẹ́ pé àwọn alárùn ọpọlọ àwọn tó ní ìpèníjà ọpọlọ intellectual nípa ti èrò tàbí ìmọ̀ bẹ́ẹ̀ni àwọn iná tó wà. àwọn tá à ń pè ní bí intellectually challenged àwọn yẹn náà tó wà. àwọn náà wà ó lọ bí ìpele mẹ́fà bẹ́ẹ̀ni. ìdá ẹ̀ ń gbìyànjú àti sọ ni pé JONAPID tó jẹ́ Joint National Association ló kó gbogbo wọn pátápátá òun wá jẹ́ gẹ́gẹ́ bí òbí tó bí àwọn mẹ́fà àkàtà ẹ̀ ní gbogbo àwọn ọmọ ìbáyìí tó wá wà tá ti ń jẹ tá ti ń mu tọ́ akọ̀wé ńgbẹ́ ti wá sọ báyìí pé JONAPID o òun ni umbrella ragaji tí gbogbo àwọn ẹgbẹ́ tó kù tí wọ́n ń sá sí abẹ́ tó yẹ pé ó jẹ́ ibòji fún wọn kí wá ní gẹ́gẹ́ bí ìyá ọlọ́mọ tí ó ti bí àwọn ọmọ bíi mẹ́fà yìí báyìí bó ló ṣe wá ọgbọ́n wo ló wá ń dá sí i ọ̀nà wo ló ń tọ̀ ipa wo ló ń sà tí gbogbo àwọn ọmọ mẹ́fẹ̀ẹ̀fà yìí tí wọ́n fi wá róúnjẹ jẹ tí wọ́n fi ń rí ìgbé ayé ìrọ̀rùn gbé. ẹ ṣé tán fi ń gbádùn. ẹ ṣé lẹ́ẹ̀kan mo sọ pé kò kárí ẹgbẹ́ gbogbo àwọn àkàndá ní JONAPID wà so JONAPID yẹn gbogbo àwọn ẹgbẹ́ tá a ń dárúkọ yẹn láti mú bíi mẹ́ta ta kóra jọ pọ̀ so a máa ń ṣe ìpàdé lóòrèkóòrè kí làwọn ìdojúkọ wa kí nìkan tí a rò pé a tún lè tí àwọn èèyàn wa tún lè jàǹfààní láwùjọ lọ́dọ̀ ìjọba lọ́dọ̀ àwọn aládàáni like that so ìdígan àwọn lára nǹkan tá à ń sọ yìí a rí pé ẹgbẹ́ yẹn bá ṣe kó ẹgbẹ́ yẹn jọ a máa fi gba àwọn èèyàn wa a máa fi gbà wọ́n sílẹ̀ lọ́wọ́ ìyà nínú ìpàdé yẹn tá a bá ti ń ṣe ìpàdé a máa ń pàrọwà fún àwọn òbí a máa ń pàrọwà sí ìjọba a máa ń pàrọwà sí àwọn aládàáni fún ìrànlọ́wọ́ lónírúurú ọ̀nà so ìdí tí àwọn ara nǹkan tí ẹgbẹ́ yẹn wà fún nìyẹn a fi ń ṣe àǹfààní fúnra wa ni a fi ń wá àwọn èèyàn wa jáde síta àwọn ipa pàtàkì tí wọ́n lè kó láwùjọ àwọn ohun tí wọ́n lè jàǹfààní láwùjọ fún àpẹẹrẹ a dúpẹ́ lọ́wọ́ ìjọba Ondo State a rí pé gbogbo àwọn ìpele tá a dárúkọ yìí ni wọ́n ṣe ètò sílẹ̀ fún nípa ti ẹ̀kọ́ so àwa tá a jẹ́ aṣojú àwọn àkàndá a lè máa sọ fún àwọn èèyàn wa ẹ wá o tabarẹ́ni tó bí àkàndá àbí tabarí àwọn òbí a máa ń pàrọwà lọ sórí rédíò a lọ sórí tẹlifíṣàn a máa sọ ẹni tó bá ní èèyàn tó jẹ́ àkàndá o ẹ gbé wọn síta o wọ́n lè kàwé o wọ́n lè ṣe léyìí o wọ́n lè ṣe tọ̀hún wọ́n lè ṣiṣẹ́ o so ní Ìkàrẹ́ǹsì for example Ọ̀tún Ìrètí ó wà ń bẹ̀ school for the physically challenged àwọn tó nípa ní ìpèníjà ẹsẹ̀ àbí ọwọ́ so wọ́n ṣe school yẹn ní ó wà ní ọ̀nà ìrọ̀rùn ẹni tó ní kẹ̀kẹ́ kò sí pé wọ́n ti fúnra rẹ̀ lágùn kẹ̀kẹ́ tá a lọ àwọn tíṣà tó ń kọ́ wọ́n bẹ̀yẹn kì í ṣe àwọn tíṣà tó ń kọ́ àwọn tíṣà tó ti fún ní ìdánilẹ́kọ̀ọ́ ọ̀tọ̀ lórí àwọn àkàndá ìdánilẹ́kọ̀ọ́ ọ̀tọ̀ gbà náà ní tẹ́pẹ́ tó bá ti rí àkàndá kò ní rí bí kò ní kọ́ra mọ́ kò ní kọ́ra mọ́ kò ní gẹ́gẹ́ bí ẹrù fún so wọ́n ti mọ bọ́ ṣe ń kọ́ àwọn àkàndá wọ́n á fa àwọn mọ́ra àwọn àkàndá náà bá ti rí wọn inú wọn náà á dùn inú wọn á dùn so irú skul yẹn báyìí ó wà mẹ́ tàbá tó wá sọ̀wọ̀ àwọn tó ní ìpèníjà ojú skul wà mẹ́ tíjọba ti gbé kalẹ̀ síbẹ̀ ibẹ̀ náà ń gbé oúnjẹ ọ̀fẹ́ náà ń jẹ wọn ò sanwó iléèwé látọ̀dọ̀ ìjọba bẹ́ẹ̀ náà ní tìkàrẹ́ wọn ò sanwó oúnjẹ ọ̀fẹ́ gbogbo nǹkan ọ̀fẹ́ then tàbá tó wá sí Àkúrẹ́ àtúrí school for the hearing impaired àwọn tó ní ìpèníjà etí skul náà ilé ẹ̀kọ́ iná tó wà mẹ́ wọ́n kọ́ wọn they are able to communicate wọ́n lè bára wọn sọ̀rọ̀
òyìnbó náà fi ń sọ̀rọ̀ mẹ́ wọ́n lè fòyìnbó bára wọn sọ̀rọ̀ wọ́n á ṣọwọ́ bílẹ̀ wọ́n á bára wọn sọ̀rọ̀ wọ́n á gbọ́ra wọn yé olùkọ́ wọn náà special náà ni tó kọ́ wọn bẹ̀ dẹ́ tábà tún kúrò bẹ̀ àwọn ta ló ní ìpèníjà àti ìmọ̀ yìí tó wà ní òkè igbó nílẹ̀ olùjì lókè igbó náà wọ́n tún kọ́ ìtì wọn náà síbẹ̀ àwọn náà wà mẹ́ tọ́dẹ̀ ìjọba dẹ̀ ń ṣe ìtọ́jú wọn so irú gbogbo àwọn skul tá a dárúkọ wọ̀nyí àwa gẹ́gẹ́ bí aṣojú gẹ́gẹ́ bí aṣojú àkàndá àwa tá a jẹ́ òbí gbogbo skul wọ̀nyí la máa ń lọ lẹ́yọ kọ̀ọ̀kan a lọ máa ṣàyẹ̀wò àwọn ọmọ wọ̀nyí báwo náà ṣe ń tọ́jú àwọn ní ìjọba ń gbìyànjú ìjọba ń ṣe lé àtúndúpẹ́ àwọn ibi tó bá tún kù sí àtúnsọ fún ìjọba ìjọ ó kù síbi báyìí àti ẹ̀ gbọ́ pé ní ọdún kan sẹ́yìn àwọn ọdún kan sẹ́yìn ní ti kàrẹ́ yẹn tó bá ti jáde tó bá ti ṣe tán ní ti alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìwé mẹ́fà wọ́n á tún tẹ̀síwájú ní ti ìwé ti kọ́lẹ́jì ìpele kejì tó wá fi jáde àwọn gbọ́ pé wọ́n ṣàṣemáṣe wọn náà jà ń gbà yẹn wọ́n ṣàwálé ti ìpele kejì yẹn wọ́n lé wọn sílé pé tó bá ti jáde kó máa lọ sí skul ní wọ́n ṣàfihàn hàzẹ̀ fúnra wọn so a rí pé ilé gẹ́gẹ́ bí ẹgbẹ́ gẹ́gẹ́ bí aṣojú àwọn àkàndá ní ìpínlẹ̀ Oǹdó báyìí àti gbégbésẹ̀ àti pàrọwà síjọba pé kàn jọ kàn fọwọ́wọ́nú kàn dá wọn padà so ìgbésẹ̀ yẹn ti ń lọ báyìí adẹ̀ ti ń rí bẹ́ẹ̀ ni adẹ̀ ti ń rójú rere ìjọba wọ́n ti ń sọ fún wa pé a ṣe é ṣe so àfàsìkò ètò pàrọwà sí ọlọ́lá wa gómìnà wa arákùnrin Olúwarótìmí Ọdúnayọ̀ Akérèdọ́lù bàbá àkàndá ni àlejò wa so àti fi ilé ìpàrọwà sí wọn kó tẹ̀ dá wọn padà so adẹ̀ ti rí àti rí àyípadà pọ̀ máa dá wọn padà báyìí. máa gbọ́. alàgbà Ṣẹ́gun Abíọ́dún tẹ́ jẹ́ akọ̀wé fún àwọn àkàndá ẹgbẹ́ àkàndá tá à ń pè ní jonapid tó jẹ́ ìyálọ́mọ fún gbogbo àwọn àkàndá ẹ ṣé ẹ kú àtótónu ẹ̀yin tẹ́ ń gbìyànjú láti mẹ́nubà látẹ̀kan náà ni pé jonapid tẹ́ mẹ́nubà yìí pé ẹ̀yin náà ń gbìyànjú ẹ̀ ń jẹ́ aṣojú fún gbogbo àwọn ẹgbẹ́ àkàndá tó kù nípínlẹ̀ yìí àti káàkiri wọ́n fẹ́ bi yín ìbéèrè kan ǹjẹ́ ó ní iye kan pàtó tí èèyàn lè san tàbí tá a máa ń san tàbí tá a máa ń gbà tó di pé èèyàn máa wọ ẹgbẹ́ tó máa dọmọ ẹgbẹ́ ìyẹn àkọ́kọ́ fẹ́ kẹ́ kọ́kọ́ dá mi lóhùn ibi tí mò ń lọ ní pàtàkì ó sì yàtọ̀ díẹ̀ mo kọ́kọ́ fẹ́ dá ìbéèrè. ẹ ṣe olótú tẹ́lẹ̀ nígbà tẹ́gbẹ́ ẹ ṣe bẹ̀rẹ̀ tó ṣe rákòrò tí ò sí ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ ìjọba àbí láti ibikíbi àti kó ẹgbẹ́ yẹn jọ nígbà yẹn tabarẹ́ni tó fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ wọn ni kó san múrí márùn owó ìdákọ̀mú nígbà yẹn bẹ̀tì nísìn kò sí pé o wá darapọ̀ mọ́ ẹgbẹ́ o wọn ni kó lọ mọ́ wá ìyẹn ò sí mọ́ ìyẹn ò sí mọ́ pẹ̀lú ògo Ọlọ́run àti fẹsẹ̀ múlẹ̀ dáadáa so kò sẹ́ tó fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ sí bóyá o jáfe o fẹ́ darapọ̀ máa fi àbó jẹ́ onípèníjà etí o fẹ́ darapọ̀ máa wọ́n di wọn ní kó lọ́mọ wá ìyẹn ò sí mọ́ yẹn ni pé ẹ̀yin bá fẹ́ wọlé báyìí sòsé ní tààràtà ọ̀fẹ́ láwọlé bẹ́ẹ̀ ni kò sí pé àìsàwò àwọn ará ilé wọn gbọ́ torí lọ́pọ̀lọpọ̀ ìgbà làwọn míì máa ń sọ pé ní tó jẹ́ kí a darapọ̀ mọ́ ẹgbẹ́ bóyá àkàndá tí ìpèníjà ẹsẹ̀ ojú ni etí ni o ní pé wọ́n á máa béèrè owó lọ́wọ́ wọ́n ní ọ̀fẹ́ ló bá dé ìrọ̀rùn ló bá dé ìjọba fi darapọ̀ tó nígbà tá a bá kúrò ní ìpele tibẹ̀ yẹn gẹ́gẹ́ bí akọ̀wé gbogbogbò gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó ní làákàyè ẹ̀yin náà mọ̀ pé ìka wa yìí kò dọ́gba gbogbo yẹn kọ́ ló sì lè di ọmọ ẹgbẹ́ mo sì gbàgbọ́ pé ẹgbẹ́ ti jonapid náà kì í ṣẹgbẹ́ tipátipá pé tó o bá ti wọ̀ ẹ̀ ò lè ráyé gbé gẹ́gẹ́ bí àkàndá mo wá fẹ́ bí yín ni tó bá wá jẹ́ pé àrí àkàndá tẹ́kẹ̀ ìṣọmọ ẹgbẹ́ tí ẹ̀yin gẹ́gẹ́ bí akọ̀wé ẹgbẹ́ tàbí ẹ̀yin aṣojú ẹgbẹ́ tẹ̀sí mọ̀ pé ìyà ń jẹ àkàndá ẹ̀ lóòótọ́ pé ó ní ìpèníjà sọ̀rọ̀ pé onírúurú a ti ń bọ̀ níbi ìpèníjà onírúurú ìpele táwọn àkàndá ní o ẹ má bá wa yànnà náà ẹ má bá wa sọ n ta lè ṣe sí táwa rí ẹni tí ń la ìpèníjà kọjá tàbí ìdojúkọ tẹ̀sí mọ̀ pé àkàndá lẹ́ni lóòótọ́ tí ẹni bẹ́ẹ̀ ò sì sínú ẹgbẹ́ ǹjẹ́ ó ní ìgbésẹ̀ tàbí ìrànwọ́ tí ẹgbẹ́ tó lè gbé láti fi ran irú ẹni bẹ́ẹ̀ lọ́wọ́. ẹ ṣe olótú gẹ́gẹ́ bí a ti ṣàlàyé pé ìyá ni wá ìyá máa ń tọ́jú ọmọ ẹni níbikíbi tọ́mọ ẹ bá wà. wọ́n sì ní abiyamọ kì í gbọ́ kó máa tara bí ọmọ ẹ ò tẹ̀ sí lọ́dọ̀ ẹ bó wà nídàálẹ̀ wàá mà pé ìjà àlàáfíà ló wà. so nípa ìbéèrè tẹ béèrè yẹn tabari àkàndá tí ò sí lára ọmọ ẹgbẹ́ irú èmi sì ìpèníjà ẹsẹ̀ lèmi ní tó wá jẹ́ ní tó ní ìpèníjà ojú tí mo rí tí ìyà ń jẹ
ẹ̀tọ́ mi dìde gẹ́gẹ́ bí àyè tí mo wà aṣojú màá dìde màá pe alága ẹgbẹ́ tó ní ìpèníjà ojú yẹn ẹni tó jẹ́ alága bẹ̀ máa pè pé mo rí ọmọ ẹgbẹ́ kan tó ní ìpèníjà ojú o tó sì jẹ́ ọ̀dọ́ yín tó sì jẹ́ ọ̀dọ́ yín ló wà. tó sì jẹ́ ọmọ ẹgbẹ́ yín tó ní ìpèníjà ojú tí ò ríran ìyà ń jẹ ọmọ yẹn ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká dìde ràn lọ́wọ́ sí wọ́n á dìde o à ń ṣe yẹn then pẹ̀lú ògo Ọlọ́run àjọ kan wà tó jẹ́ tàjọ tìjọba Agency for the Welfare of Persons with Disability so a ní àjọṣepọ̀ pẹ̀lú àjọ JONAPID a ní àjọṣepọ̀ pẹ̀lú àjọ yẹn àjọ fọwọ́sowọ́pọ̀ àjọ ṣiṣẹ́ ni because tá bá fẹ́ bá ìjọba sọ̀rọ̀ àjọ yẹn ó ní ọ̀nà tí a lè gbà bá ìjọba sọ̀rọ̀ ó ní làgàtà láàrin àwa àti JONAPID bẹ́ẹ̀ ni so àjọ yẹn la máa bá sọ̀rọ̀ pẹ̀lú ògo Ọlọ́run nígbà tá a wo bó ń ṣe àgbékalẹ̀ àjọ yẹn nígbà tá a wo àwa rí i pé unit kan wà ń bẹ̀ wọ́n pè ní rehabilitation unit bẹ́ẹ̀ ni abala kan wà wọ́n pè ní rehabilitation that is tabari ẹni tó bóyá kì í ṣọmọ ẹgbẹ́ àbí bó dẹ̀jọ́ ọmọ ẹgbẹ́ ṣùgbọ́n tí ó jẹ́ pé bí ẹni tí láyé ti sún ẹ tó ti kọ̀ sílẹ̀ pátápátá tó ti tá dànù so àwọn unit yẹn àwọn ló máa ń ṣètọ́jú rẹ níbẹ̀ so àá lè lọ sọ fún wọn pé àríyàn báyìí báyìí níbi báyìí báyìí ọwọ́ wa lè má lè ká nǹkan tó ń ṣe so àwọn yẹn àrírò ẹ̀ láìpẹ́ yìí tó jẹ́ pé a gbọ́ pé iná ọjà ló sùn lára àwọn àkàndá ó sùn ọjà obìnrin tẹ̀ ní àtẹ̀gbọ́ pé ó ṣe nǹkan oṣù ó ṣe yamayama sí gbogbo ara ta gbọ́rọ̀ yẹn ìbílẹ̀ tán sọ fún mi ara ta mi àsáré mú báírò àtìwé àsáré kọ̀wé sí ìjọba túlù àjọ yẹn ta sọ Agency for the Welfare of Persons with Disability akọ̀wé sí wọn pé nǹkan bábà yìí ṣẹlẹ̀ níbi báyìí wọ́n dẹ̀ ní ká ya fọ́tò ẹ̀ kàn lè rí tí wọ́n pé nǹkan tó bá rí máa gbàgbọ́ gbogbo gbèsè tó ní ká ṣe àsáré gbé pẹ̀lú ògo Ọlọ́run tí mo sọ yìí ara ẹ̀ ti dá ilé bàbá ẹ̀ ló wà báyìí ìtọ́jú ti wà 250,000 ló fi ṣe ìrànlọ́wọ́ fún so ipa táwa ń kó nìyẹn. ipa takuntakun lẹ̀ ń kó lóòótọ́ tọ́ ẹ ṣe alàgbà Olúṣẹ́gun Abíọ́dún tó ń jẹ́ akọ̀wé JONAPID ní ìpínlẹ̀ wa à ń padà bọ̀ ètò ń tẹ̀sọ́wọ́ wájú ẹ jẹ́ ká sáré dátọ́ mi díẹ̀ à ń padà bọ̀. KAFTAN tẹlifíṣàn Yorùbá kárí ayé sani wọ́n ń rí wa iṣẹ́ ń báyé láyàn láàyò àṣà Yorùbá kò gbọ́dọ̀ parẹ́. KAFTAN tẹlifíṣàn Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà ẹ gbọ́dọ̀ yí kúrò ń bẹ̀ o ẹ máa wò ó. KAFTAN TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. tó ẹ tún káàbọ̀ padà láti òkè lọ́run lẹ́yìn ìgbà tí a ti dá ìtọ́mi tó tẹ ẹ̀yin ará ilé tẹ̀ ń wò wá àlejò tí a ń gbà ní abala kejì ètò ara yín ni wá àwọn ni alàgbà Olúṣẹ́gun Abíọ́dún Samuel tí wọ́n jẹ́ akọ̀wé gbogbogbò fún àwọn àjọ tàbí ẹgbẹ́ àkàndá tí wọ́n jẹ́ òbí fún gbogbo àwọn àkàndá tó kù tí a ń pè ní JONAPID Joint National Association of Persons with Disabilities Ondo State Chapter akínyìn pé ẹ kú ìjókòó ẹ̀sìn kó atótónu láti ẹ̀ẹ̀kan ní wá gẹ́gẹ́ bí ẹ ṣe mẹ́nubà àwọn èyí tẹ́ ẹ ti ṣe gẹ́gẹ́ bí aṣojú ẹgbẹ́ torí wọ́n rán yín níṣẹ́ ni ìránṣẹ́ lẹ jẹ́ fún àwa àkàndá ẹ sì ti mẹ́nubà àwọn iṣẹ́ tẹ́ ẹ ṣe wọ́n fẹ́ bí yín ni bó o lẹ sì ń rówó tẹ́ ẹ ná àṣẹlẹ̀ arìnrìnàjò báyìí ṣé ẹ̀yin ọmọ ẹgbẹ́ ẹ̀yin aṣojú ilẹ̀ ń dáwó náà ni àbí bó o lẹ sì ń rówó tẹ́ ẹ ná láti ṣàwọn iṣẹ́ tẹ́ ẹ ṣe. ẹ ṣe olóòtú níwájú Ọlọ́run àti ènìyàn tá kò gbọ́dọ̀ pé jẹ́rìí irọ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ mo nígbà tá a kó ẹgbẹ́ ìjọ pé kò jọ pé rákòrò ẹ̀ tí ò sí kankan nígbà téèyàn ń ṣeré mọdé ṣùgbọ́n mo wá sọ mo ní ẹgbẹ́ ti fẹsẹ̀ múlẹ̀ dáadáa dáin pẹ̀lú ògo Ọlọ́run lẹ́ẹ̀kan sí àtúndúpẹ́ lọ́wọ́ ìjọba Ondo State ìjọba ìpínlẹ̀ Ondo yìí àtúndúpẹ́ pàápàá jùlọ ọlọ́lá gómìnà wa arákùnrin Olúwarótìmí Akérédolú bàbá tó nífẹ̀ẹ́ àkàndá lọ́pọ̀lọpọ̀ ni lọ́pọ̀lọpọ̀ nítorí owó kan ti wà tíjọba máa fi ń ràn wá lọ́wọ́ tẹ́lẹ̀ owó ìdákọ̀mu ni ṣùgbọ́n nígbà tíjọba èdè
tasúmọ́ wọn àyípadà dé lọ́pọ̀lọpọ̀. ìyẹn ni pé ìgbé ayé ìrọ̀rùn ó wá ní gẹ́gẹ́ bí KAFTAN TV Yorùbá tí ìṣàkóso àìtó rẹ̀ wáyé náà ti ń gbé ìgbé ayé ìrọ̀rùn gbogbo àkàndá nípínlẹ̀ Ondo sí ẹ lè fi gbogbo ẹnu sọ pé gbogbo àkàndá nípínlẹ̀ Ondo ti ń gbé ìgbé ayé ìrọ̀rùn ẹ sọ kàn wọ́n ara rẹ̀ gbọ́. mo fi gbogbo ẹnu sọ pé àyípadà ti dé bá gbogbo àwọn ẹgbẹ́ bá gbogbo àkàndá tó wà ní ìpínlẹ̀ Ondo mo lè fi gbogbo ẹnu sọ. àwọn tí ó jẹ́ ọmọ ẹgbẹ́ àbẹ́ àwọn tó wà lóde tí ìṣọmọ ẹgbẹ́ mo fẹ́ kẹ́ ẹ là. ẹ jẹ́ kí n ṣàlàyé ẹ jẹ́ kí n sọ pé àwọn ọmọ ẹgbẹ́ ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé tabarẹ́ni tí ò ń ṣe ọmọ ẹgbẹ́ ẹni tẹ̀yàn rí èèyàn lè ràn lọ́wọ́ o torí a rí àwọn tó bí ọmọ tó bí àkàndá tí wọ́n jẹ́ kó jáde wọ́n á dé mọ́nulé mo ti lọ lẹ́kọ̀ọ́ rí mo bá bàbá yẹn sọ̀rọ̀ àjọ wà níta àjọ sọ̀rọ̀ ọ̀tọ̀ nìkan tí mo bá lọ bẹ̀ mo ṣàgbọ́ wọ́n á tún ní kó dákàríwẹ̀ mo wá ní àtàdé yẹn ṣẹ́ni yẹn mọtí ni wọ́n ní rárá kò pẹ́ sí gbàtàríwò yẹn fẹ́ pọ̀ ìyá ẹ̀ wọlé bóyá wọ́n fẹ́ lọ tì mọ́nu yàrá lọ́hùn bó ṣe sílẹ̀kù ọmọ yẹn fò síta mo wá ní ẹni ọmọ yẹn ẹ fi ọmọ yẹn síta kí ló ṣe in fact àánú ṣe mí lọ́pọ̀lọpọ̀ ọmọ yẹn bí mo ṣe ń wò á ti tọ́ ọmọ ọdún márùndógún kò lọ léwe kò tẹ ríta kò tẹ mọ́nítì inú ilé mẹ́ ló ń gbé wọ́n tì mọ́ so irú ẹnìyẹn ṣẹ́yàn fẹ́ ṣèrànlọ́wọ́ fún ẹnìyẹn ni ìgbà tẹ̀mí ṣe rí ni mo ṣe pé òbí ni mo ṣe là wọ́n lọ́yẹ̀ ẹ wá ṣí wọn níyè dá wọn lẹ́kọ̀ọ́ mo ṣe ṣí wọn níyè pé kò yẹ ẹni tí ẹ burú jù eléyìí ìjọba ràn lọ́wọ́ bọ́sibọ́sí ẹ̀ tó yẹ pé ẹni ó sì lè ṣe díẹ̀ ibi báyìí ẹ lè gbé lọ bí báyìí ẹ lè gbé lọ bí báyìí tó ti lè ràn lọ́wọ́ so gẹ́gẹ́ bí kan tí mo sọ lẹ́kọ̀ọ́ pé ẹni tẹ̀yàn ò rí èèyàn lè ràn lọ́wọ́ o ẹ tó bá bí àkàndá tó tì mọ́nulé tá a sọ pé gbogbo àkàndá gbádùn àti gbẹ̀ṣẹ̀ so ìkan tí màá sọ ni pé ẹni tó jáde àkàndá tó bá jáde síta ìrànlọ́wọ́ wà fún. wọ́n ní ọmọ tó bá ṣípá báyìí ní bàbá ẹ̀ máa ń gbé àti ìyá ẹ̀ bó ṣe jẹ́ nìyẹn. akọ̀wé wa mo fẹ́ kẹ́ ẹ wá sọ fún àwọn tó ń wò wá tó ń gbọ́ wa nílé báyìí téèyàn bá bí àkàndá kí ló yẹ kó ṣe fún tàbí ìrànlọ́wọ́ wo ló yẹ kí òbí bẹ́ẹ̀ kó ṣe fún àkàndá tó bá bí. ẹ ṣe tabaníkà wo ẹ rí i pé àwọn abarapá ló bí àkàndá o. bẹ́ẹ̀ni mi ò tí ì rí àkàndá mi ò tí ì rí arọ tó bí arọ mi ò rí afọ́jú tó tún bí afọ́jú kò wọ́pọ̀ ní gbogbo ibi tí mo ti rìn mi ò rí púpọ̀ so àwọn abarapá àwọn náà ló bí àkàndá ìmọ̀ràn mi sí wọn ni pé tí àkàndá bá yà wá báyìí tó bí kò ń ṣẹ̀ṣẹ̀ o ò dẹ̀ lè dá lọ́n lẹ́bi. àkàndá yìí ṣe àrùn. kì í ṣàrùn kì í ṣàìsàn. kì í ṣàrùn o ò lè dá lọ́n lẹ́bi wíwá tó wà yẹn gbà á pẹ̀lú ìgbàgbọ́ ìtọ́jú tó bá lè ṣe fún wà á rí pé Ọlọ́run àrùn lọ́wọ́ àlànà mo rí ẹni tó ní ìpèníjà ojú láti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ó lọ ní èyí tí mo sọ pé ìjọba dá sílẹ̀ ó lọ bẹ̀ ó kúrò ó lọ sí iléèwé ìpele kejì ti kọ́lẹ́jì ó kúrò mẹ́ ó lọ sí iléèwé ìpele kẹta iléèwé gíga yunifásitì ẹni tí mo sọ yìí báyìí ó ti ní PhD so olùkọ́ àgbà ní iléèwé gíga olùkọ́ àgbà tó sì jẹ́ àkàndá ó sì jẹ́ àkàndá ìpèníjà ojú kò rí kankan ó sọ ìbò ó kọ̀ọ̀kan ó dẹ̀ kó àwọn ọmọ púpọ̀ nínú àwọn ọmọ ẹ̀ mass communication department náà wà àwọn oníròyìn tó jẹ́ pé àwọn ló ti kọ́ wọn jáde wọn ò níye ó sì jẹ́ àkàndá bẹ́ẹ̀ ni yẹn ni pé ìrètí ò tí ì pin ìrètí ò pin fọ́ni tó bá bí àkàndá. ẹ̀yin ara iléeṣẹ́ ń gbọ́ ẹ̀yin tẹ́ ń fojú ẹ̀rẹ̀ wo àkàndá tẹ́ ń wo àkàndá bí ẹni tí kò ráyé wá tẹ́ ń wo àkàndá bí ẹni tí ó yẹ kẹ́ máa tẹ̀mẹ́rẹ̀ òun ni wọ́n ń bá yín sọ òun làkọ̀wé ń bá yín sọ yìí ẹ wo ẹ jẹ́ ká ní ìyípadà ọkàn ẹ̀yin tí olóyìnbó ń pè ní mentality wa jẹ́ kó change ẹ jẹ́ ká yí padà ẹ ká bẹ̀rẹ̀ sí wò pé ṣé àwọn àkàndá tẹ́ ń fojú wò tẹ́ ń wò pé wọn ìjà máa ń kan wọn ò ní wọn ọ̀pọ̀lọpọ̀ àkàndá ti ń ṣoríire wọ́n ti ń ṣeré ọwọ́ òbí ló kù sí nígbà tó bá ti bí àkàndá tó ti mọ̀ pé ọmọ àkàndá ó ti yà tí ọ́ má bò mọ́lé má bò pa má rọ́ pa tí jáde jẹ́ káwọn èèyàn rí típa rẹ̀ ò bá ká tó lè tọ́jú ẹ̀ àwọn tó máa tọ́jú ẹ̀ wọ́n wà ṣàkégbàjarè pé mo ti bí àkàndá o agbára mi ò sì ká wọn ò sì lè dá tọ́ àwọn tí yóò ràn lọ́wọ́ wọn á jáde ìjọba wà ńbẹ̀ jẹ́ pé wọ́n ti tán láti ran àwọn àkàndá lọ́wọ́ ní ti àti tọ́ wọn àti lọ iléèwé. ọ̀rẹ́ mi tẹ̀ tún fẹ́ẹ́ fi kankan ní pé tí èèyàn bá bí àkàndá ká lè fi ògo Ọlọ́run hàn nínú ayé tiẹ̀ ní ìwọ òbí tó bá bí àkàndá àti pé Ọlọ́run fi ṣe
bóyá ìdánwò fún ẹni kó o lè mọ ibi tó bóyá irú ẹni bẹ́ẹ̀ ó là á já bí tí gbàgbọ́ rẹ mọ bẹ́ẹ̀ ni kó lè mọ bí tí gbàgbọ́ ẹ mọ kó lè múra sí àdúrà bó jẹ́ mùsùlùmí ni bó jẹ́ onígbàgbọ́ ni múra sí nǹkan tó ń ṣe múra sí ìgbàgbọ́ ẹ ìwọ tó bá bí àkàndá gbàdúrà sí pé kí Ọlọ́run kó yí ìgbà padà fún ọmọ yẹn Ọlọ́run á sì ràn án lọ́wọ́ Ọlọ́run á sì gbọ́ àdúrà wa. torí àkókò wa làgbà Olúṣẹ́gun pápápá mo fẹ́ kẹ́ ẹ bá wa sọ níṣẹ́jú àyá àwọn ìpèníjà mélòó lẹ́rìí pé ó ń dojúkọ àwọn àkàndá tó jẹ́ ìpèníjà gbòógì tó jẹ́ ìpèníjà gbòógì tẹ́yìn mọ̀ nítorí pé nípasẹ̀ orí ọ̀fẹ́ Ọlọ́run a fẹ́ máa gba àkókò wa púpọ̀ mo mọ̀ pé nípasẹ̀ orí ọ̀fẹ́ Ọlọ́run àkàndá lẹ́yìn ẹ̀yin sì ti kàwé ẹ sì ti gboyè ẹ̀yin ní yunifásitì mo sì gbàgbọ́ pé nípasẹ̀ orí ọ̀fẹ́ ẹ̀yin náà ti ríṣẹ́ ẹ̀ ti ń ṣiṣẹ́ ìpèníjà wo ló wá ń dojúkọ àwọn àkàndá tó jẹ́ gbòógì bí abẹ mẹ́ta àbí mẹ́rin mo fẹ́ kẹ́ sáré mẹ́nubà pápápá ká sì wá sọ fún àwọn ará ilé ọ̀nà tó tó ìgbà. olóòtú ẹ ṣe inú mi dùn sí ìbéèrè tabaníkà wo àti sọ wa ní àkàndá ìpèníjà pọ̀ fún àwọn àkàndá. ẹ wá mẹ́nu bà díẹ̀ níbẹ̀. ṣùgbọ́n tabaníkà wo èyí tí mo rí pé ó ṣe gbòógì jù ní kí àkàndá kàwé. àkàndá àti kàwé ìpèníjà ni. ó ṣe kókó ó ṣe pàtàkì torí tí àkàndá bá kàwé tó mọwọ́ tún yàtọ̀ sọ́wọ́ òsì á mọ ẹ̀tọ́ ẹ̀ kò ní sínú òkùnkùn á mọ ẹ̀tọ́ ẹ̀ ní ẹ̀tọ́ iye àṣí ọpọlọ ẹ̀ àṣí ìyẹn ìkan then ẹlẹ́kejì tabaníkàtú wo kò ń ṣe gbogbo èèyàn ló ní oore ọ̀fẹ́ àti kàwé bẹ́ẹ̀ni àbí bẹ́ẹ̀ni àwọn kan wà wọ́n kọ́ṣẹ́ ìpèníjà púpọ̀ nínú àwọn tó kọ́ṣẹ́ òbí wọn ò rówó ra níṣẹ́ fún wọn á kọ́ àkàndá dẹ̀ máa ń mọṣẹ́ èyí tó ránṣọ tó bá ní àkàndá ló rán ẹ̀ nígbàgbọ́ á fọkànbalẹ̀ kọ́ iṣẹ́ yẹn á mọ̀ kò síbi tó lọ́wọ́ kò síbi tó kọjú lọ so àwọn tó dẹ̀ kàwé wọ́n dẹ̀ ń kàwé wọ́n dẹ̀ ń mọ̀wé dáadáa so ọpọlọ wà then ìyẹn ìkejì then ẹlẹ́kẹta òun wá ní tabaníkà lọ wo gbogbo àyíká wa kò rọrùn fún àkàndá àti rin àyíká wa àti rin kiri ní àyíká wa àti rin lágbègbè wa akọ̀wé bẹ́ẹ̀ni sà. a ti gbé agbẹjọ́rò kan wá sórí ètò yìí ní nǹkan bí oṣù bíi mélòó sẹ́yìn wọ́n sọ fún wa nígbà náà pé òfin kan ti wà tí àwọn aṣòfin àgbà ilé aṣòfin àgbà tí wọ́n ti fọwọ́ sí tí wọ́n sì ti gbé déwájú ààrẹ wa Buhari tó sì jà lóǹtẹ̀ gbà tọ́pọ̀ wọ́n ló ti dòfin pé gbogbo àwọn iléeṣẹ́ ńláńlá iléeṣẹ́ aládàáni tìjọba gbogbo ẹ̀ pátápátá pé wọ́n fún wọn ní gbèdéke ọdún márùn-ún bàbá ní ká máa kà báyìí pé kò ju oṣù mẹ́fà péré pé gbogbo ẹ̀ pátápátá ilé ìfowópamọ́ ni o ilé ìjọsìn ni o ilé ìgbafẹ́ ni o ilé ìtajà ni o ilé ìwòsàn ni o ilé ìwé ni o pé gbogbo ẹ̀ pátápátá pé wọ́n gbọ́dọ̀ di nǹkan tí jẹ́ pé àkàndá yóò lè wọ̀ tí yóò lè rìn ní ìrọ̀rùn ẹ bá wa bó o ló ṣe rí lójú tiyín. ẹ ṣe gan olóòtú. mo tún fẹ́ fi kankan kún bóyá irú ẹ̀ ò tí bóyá ẹ̀ tí gbé ìgbésẹ̀ kí ló okòwò lẹ̀ wá ń ṣán tó jẹ́ pé àwọn tí ò bá ṣe lè tán lè múra sí tàbí kẹ́ lè ṣí wọn níyè tàbí nǹkan tẹ̀ ń lọ ń ṣe fún wọn bóyá ẹ kọ lẹ́tà ni bóyá ẹ lọ fún wọn ní ìwé ni o pé ìkankan báyìí báwo ṣe okòwò lẹ̀ ṣán. ẹ jẹ́ kí n dáhùn béèrè yẹn tabaníkà wo ní 2018 to be precise ní ọdún bíi ọdún márùn sẹ́yìn báyìí lóòótọ́ ni ààrẹ wa president Muhammadu Buhari ó fi ọwọ́ wọn ṣe òfin àwọn ilégbìmọ̀ ṣòfin pé kí ìgbé ayé rọrùn kó bá lè wà fún àwọn àkàndá pé gbogbo ilé ojú ọ̀nà gbogbo ibi tí àkàndá lè máa rìn sí kó wà ní ìrọ̀rùn ilé tó bá jẹ́ pẹ̀tẹ́sì kí wọ́n ṣe kíní kan tó ń pè ní ram tó jẹ́ pé ètò wà lórí kẹ̀kẹ́ wọn á rọra tì kò ní jẹ́ pé àtẹ̀gùn kò ní jẹ́ pé àtẹ̀gùn la máa fìdíwọ́ gbà pé wọ́n á ṣe ram sí àbí èyí tó jẹ́ bí alájà mẹ́ta mẹ́rin márùn-ún kó ní lift tó jẹ́ pé àkàn rọra gun kẹ̀kẹ́ ìwọ́nu lift ni tí tá gbé lọ sókè so ìjọba ṣe òfin yẹn lóòótọ́ wọ́n dẹ̀ fọwọ́ sí ṣùgbọ́n Nàìjíríà la wà Nàìjíríà la wà àwọn oyè àwọn ọlọ́pọlọ bẹ́ẹ̀ so tábàdíkà wo òfin yẹn. ìyẹn ni pé orí ìwé lásán òfin náà sì wà. a lè sọ pé orí ìwé lásán a kò wò pé Nàìjíríà wa jẹ́ òfin ó jẹ́ ìlú tó jẹ́ pé à ń bọ̀wọ̀ fún òfin lóòótọ́ ìjọba ṣe òfin yẹn wọ́n dẹ̀ fi gbèdékele pé títí o ọdún márùn-ún síbí o ilé tó bá wà tí o pé ilé tó bá wà tí o ṣe ilé ìrọ̀rùn fún àwọn àkàndá wọ́n á máa sanwó
àbí pé wọ́n irú lébẹ̀ wọ́n á wo àbí irú lébẹ̀ wọ́n á tì í pa. torí èmi ń wò láàyè nìkan pé ìsìn báyìí tábà ní ká máa kà kò ju bí oṣù bí mélòó tí òfin báyìí tí ó gbé aṣọ mi ò sì tí ì rí níbi tá a wà yìí lágbègbè tá a wà yìí gbogbo àwọn ilé alájà ilé ìwé ilé gíga àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ilé ìwé tó yẹ pé ó súnmọ́ wa mi ò tí ì rí kán àyípadà ò tí ì bẹ̀rẹ̀ sí. ẹ ṣe à ń sọ ti ìpele wo lẹ kí ni nǹkan tẹ̀ ń sàbí. gẹ́gẹ́ bí aṣojú ẹgbẹ́ ẹni sùúrù tabaníkà wo wọ́n ní taba bá irú wí àtúbẹ̀rù wí ẹni tó ṣe òfin fúnra rẹ̀ mo tún dúpẹ́ lọ́wọ́ gómìnà wa sílẹ̀ kan ọlọ́lá gómìnà wa l'Ondo State nígbà yẹn ẹni tó jẹ́ àjọ tí mo la níyẹn agency yẹn ẹni tó jẹ́ akọ̀wé bẹ̀ gbà yẹn Mrs. Tèmítọ́pẹ́ Fáṣùyì lórúkọ ẹ̀ ìyá ẹ̀ dìde ó gbéra ó lọ bá gómìnà ó ní gómìnà mo ń bọ̀ mo wá rí ẹ lọ́fíìsì yìí tí bá kó àwọn tí mo ṣojú tí bá kó wọn wá síbí báwo náà ṣe fẹ́ gòkè wá bá ẹ níbi tó wà yìí gómìnà ló wo dẹ̀rù bẹ́ẹ̀ o ó ní kí ni kò ń ṣe é sí ẹ bá wa ṣe lift síbí ìkan tó lè máa gbé àwọn àkàndá lọ sókè tí wọ́n ní máa gba orí àtẹ̀gùn lọ sókè ó ní kó ṣe gómìnà dẹ̀ ní sókè gómìnà ló fọwọ́ sí ó ti ṣe ọjọ́ tá a lọ rí gómìnà lọ́fíìsì báyìí ìrọ̀rùn ló bá dé ẹni tó wà lórí wíṣẹ́ àtẹ̀tì fúnra rẹ̀ ló gbé ara ẹ̀ bó ṣe wọnú mẹ́ṣìn yẹn gbé lọ sókè so wọ́n ṣe yẹn gómìnà ṣe yẹn sọ́fíìsì ẹ̀ ṣùgbọ́n tá a bá tún wá wò ó àwọn ojú ọ̀nà wa irú Àkúrẹ́ sí tá a bá wá Adéṣídà road wọ́n ti gbé kíní kan wọ́n fi bí demarcation wọ́n fi pín ọ̀nà yẹn sí méjì ẹni tí ò lẹ́sẹ̀ gan kò lè dá àfò kọjá bíríìjì tó wá ṣe síbẹ̀ yẹn kì í ṣe eré ìtàkọ̀dá lè ṣùgbọ́n ibi kan tá ti rí tòfin yẹn ti fẹsẹ̀ múlẹ̀ díẹ̀ báyìí òun ní Èkó tẹ́ bá lọ Èkó ẹ̀rí púpọ̀ náà bíríìjì yẹn ibi tó ti ṣe wọ́n tún ṣe tàkọ̀dá sẹ́gbẹ́ wọ́n ṣe bíríìjì yẹn wọ́n tún ṣe tàkọ̀dá sẹ́gbẹ́ wọ́n dẹ́ pa àkọ̀dá tó bá wà lórí iṣẹ́. wọ́n sì ti ìbí abarapá kan dá kó wá lọ kó wá lọ gba ibi tí àwọn àkàdá ń gbà. kò ṣeé ṣe so ó dìgbà tí a bá bọ̀wọ̀ fún òfin. ìyẹn ni pé òfin ti wà àwọn ò bọ̀wọ̀ fún. tí a bá sì bọ̀wọ̀ fún kò lè fẹsẹ̀ múlẹ̀ kò lè ṣe é lò kò lè ṣe é ṣe. kí ni kan tẹ́ ń ṣe ń sìn tó jẹ́ pé irú kan tí gómìnà ọlọ́lá wa gómìnà wa tó ṣe sínú ọ́fíìsì ẹ̀ yẹn kó lè sọ fún àwọn tó wà ní gbogbo mínísírì tó wà lágbègbè ẹ̀ pé ká ṣerú ẹ̀ sí ibi ọ́fíìsì wọn. ní alágbàká yẹn ní secretariat governors of office yẹn ní ministry of health ministry of education tẹ́ bá débẹ̀ wọ́n kọ sí wọn under construction tó ti wà bẹ́ẹ̀ kì í ṣọ̀rọ̀ ọdún mẹ́ta ní báyìí under construction ni wọ́n sì ń ṣiṣẹ́ lé lọ́wọ́ wọ́n lẹ pépà mọ́ wọn ní under construction ṣùgbọ́n iṣẹ́ yẹn ò tẹ̀síwájú so a tún fi àsìkò tún pàrọ̀ wá. gẹ́gẹ́ bí ẹ parọ́ sí ìjọba báyìí kán tètè mú iṣẹ́ ṣe lórí ibi tán kọ́ lọ́wọ́ yìí. ṣe rí iṣẹ́ yẹn ò ṣiṣẹ́ kékeré iṣẹ́ yẹn pọ̀ àtẹ̀rí sọ̀rọ̀ tìjọba ok tó bá ṣe ti minister of health sí tó ń ṣe education àwọn tó ràn bá dé ṣìdá ńkọ́. èmi fẹ́ tiẹ̀ bẹ́ẹ̀. àwọn tó wà ní àwọn ilé aládàáni wọ̀nyẹn bẹ̀tì kan tẹ̀mí fẹ́ kó ṣẹlẹ̀ ní Ondo State nísìnyí ni pé tíjọba bá lè ṣe títí wọn wọ́n á lè lẹ́nu ọ̀rọ̀ wọ́n á lẹ́nu ọ̀rọ̀ láìpẹ́ yìí mo lọ sí JAMB office mo fẹ́ lọ béèrè kankan bẹ̀ wọ́n dẹ̀ ṣẹ̀ṣẹ̀ kọ́ ilé yẹn ní tuntun ilé tuntun wọ́n ṣẹ̀ kọ́ ilé ìgbàlódé mo wá débẹ̀ mo wá wo bó ṣe kọ́lé yẹn mo ní kò yẹ kó máa kọ́rú lé mọ́ lásìkò yìí step tó wà mẹ́yẹn ó lọ sí ìpele bíi 10 mo wá pè kan nínú àwọn alàgbà tó wà mẹ́ mo ní ikọ̀ tẹ́ ṣe yìí kò dáa kò yẹ kẹ́ ṣe irú nǹkan báyìí mo ní irú ìgbàlódé bá àsìkò ìgbàlódé ilé tó bá ìṣẹ̀fẹ́ máa kọ́ báyìí ó yẹ kẹ́ máa fi tàwọn àkàndá ṣe kábàdàn tó fẹ́ wá gba fọ́ọ̀mù bí tó gbé wíṣẹ̀ tó gbé wíṣẹ̀ bọ̀ ṣé ẹ fẹ́ gbé pẹ̀lú wíṣẹ̀ wọnú ọ́fíìsì yìí ni ó láwọn òró bẹ́ẹ̀ ó lò máa sọ fún àwọn tó ń ṣe iṣẹ́ ibẹ̀ yẹn ó ní wọ́n ti parí ẹ̀ ó lò wọ́n sọ fún wọn kó wọ́n adjust so advocacy la need tabadẹ ká ṣe advocacy yẹn that is pé ká ṣe bí ìpolongo ká làwọn gbogbo àwọn èèyàn ká làwọn lọ́yẹ̀ awareness ká create awareness. ìpolongo kan lè ṣe bẹ́ẹ̀ kó sọ fún àwọn tó ń kọ́lé báyìí ẹ̀ kó sọ fún àwọn tó wà nílé. thank God it's an avenue láti tún bá gbogbo àwọn èèyàn sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ẹni tó bá nílé kó máa gbà pé àwọn àkàndá lè wá gbalé lọ́wọ́ wọn wọ́n lè wá gbèrè ilé lọ́wọ́ wọ́n lè wá gbèrè ilé wọ́n lè wá gbalé wọ́n lè wá rẹ̀ntì ilé àbí ṣọ́ọ̀bù àbí ọ́fíìsì ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó máa jẹ́ ìrọ̀rùn ẹ ṣe ní ọ̀nà ìrọ̀rùn fún àwọn àkàndá àti lè wọlé kò kó dandan kó máa gbèyàn péjọ ẹ wá ẹjọ mo wá tá gbé mi tàtì mi wọlé kò yẹ kó rí bẹ́ẹ̀. àwọn ilé ìfowópamọ́ àwọn ilé ìwòsàn ṣe ní ti ilé ìfowópamọ́ yẹn sà ẹ rí pé ó dà pé ọ̀rọ̀ àwọn ilé ìfowópamọ́ yẹn
wọ́n máa tètè tẹ̀lé òfin wọ́n máa tètè àjọ gbogbo àwọn ilé ìfowópamọ́ tí mo rí tí wọ́n kọ́ nísìn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń kọ́ báyìí àwọn ti ṣàtúnṣe mo lè sọ ibi mẹ́ta tí mo ti rí báyìí. ẹ má sọ àwọn ilé ìwòsàn èyí tí àkàndá ò lè ṣaláì dé àtàwọn ojú pópó wa ó kọ dandan. àwọn ilé ìwòsàn aládàáni wọ̀nyí kẹ́kú bá wa sọ fún wọn. gbogbo wọn pátápátá. ẹjọ àtúfàsíkò yìí sọ o ní ìṣẹ́jú àyà gbogbo àwọn ilé ìwé àwọn private schools public schools ilé ìwòsàn tó yẹ pé àkàndá ò lè ṣaláì lọ gbà wọ́n ilé ìjọsìn pàápàá ilé ìjọsìn mọ́ṣáláṣí wa ẹjọ àfàsíkò yìí a fi ń pàrọwà sí yìí ẹ gbìyànjú láti rí pé gbogbo bí àbáwọlé ẹ ṣe ó jẹ́ ẹ̀kan tí àkàndá lè wọ̀ ẹni tó ní kẹ̀kẹ́ á jẹ́ ẹ̀kan tó lè rọrùn fún àti wọ̀ dẹ́nẹ́ tó lọ́wọ́ àwọn ibi tó tún ṣe táìsì sínsìn táìsì tó ń lẹ̀ mọ́lẹ̀ ìmí àdán yiriyiri bíi àdán tó jẹ́ pé kò sí bí àkàndá ṣe fẹ́ lórí ẹ̀ tó ní irú àkàndá tó ń lo ọ̀pá bẹ́ẹ̀ ọ̀bá sọ́ra ẹ̀ ayọ̀ tó ṣubú bára ẹ̀ lẹ̀. ẹjọ́ gbogbo eléyìí ó ṣe kókó ó ṣe pàtàkì ẹ bá a máa fi sí afẹ́kẹ́ tó pàrọwà sí àwọn tó ń yàwòrán ilé nítorí pé lọ́dọ̀ àwọn tó ń yàwòrán ilé òun ló ti bẹ̀rẹ̀ àwọn aláwòrán ilé ẹ má jẹ́ ká dà lórúkọ mọ́ sápà bí mo bá ṣe pé nǹkan tí mo fẹ́ kọ́ ní àti tí mo fẹ́ fi lé mi dá nǹkan tó bá sọ nǹkan tí èèyàn bá fi pàpà sọ sínú gángan máa fọ jáde. ṣùgbọ́n ọ̀rẹ́ mi ó yẹ káwọn tó ṣàwòrán lè kán lè gbà wọ́n nímọ̀ràn nǹkan tẹ̀mí sọ ní sàjẹ́ká ẹ má yẹ ká dà pọ̀ mọ́ra. nígbà mo bá ti gbọ́ gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ kọ́lé bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọ́fíìsì ni mo fẹ́ kọ́ àbí adájọ́ àbí tìjọba nígbà bá ti mọ nǹkan tí òfin sọ nípa àgbékalẹ̀ ilé nǹkan tí n bá ti fẹ́ pé mò ń fẹ́ fún àwọn aláwòrán òun náà máa yà ẹ má yẹ ká dà pọ̀ mọ́ra. tó alàgbà àkókò wa ti lọ ṣùgbọ́n àwọn àkàndá kan àwọn ìpele àkàndá kan káàkiri gbogbo nàìjíríà a rí i pé iṣẹ́ táwọn yàn láàyò ni pé kán máa ṣàgbé kán máa tọrọ àwọn onípa tí o àtẹlẹ tí wọ́n mọ̀ o àtẹlẹ tí wọ́n mọ̀ o àwọn míì àti ìpínlẹ̀ kan lọ ìpínlẹ̀ kejì kò sí wọn lọ ṣiṣẹ́ o iṣẹ́ àgbẹ̀ náà lọ ṣe wọn lọ máa gbọ́ agbó kókó lọ kárùn lọ èmi àti ẹ̀rọ pati onípa tí a mú tí yóò rẹ kẹtẹ a wà síkùnlẹ̀ a máa ń rí irú àwọn àkàndá tó ń ṣe bẹ́ẹ̀ tí wọn ò kọ́ṣẹ́ tí wọn ò kàwé ẹ bá wa pàrọwà sí wọn ẹ bá wa gbà wọn nímọ̀ràn àti pé ìgbésẹ̀ wo lẹ̀ ń gbé nítorí pé tá a bá irú wí ká bá irú wí ìgbésẹ̀ wo lẹ̀ yìí ń gbé gẹ́gẹ́ bí aṣojú àwọn àkàndá pé kí irú ìwà bẹ́ẹ̀ àṣà bẹ́ẹ̀ kó lè do ìgbàgbé láwùjọ àkàndá. tó ẹ ṣe gan ara nǹkan gbòógì ìdí gbòógì tí a fi dá ẹgbẹ́ yìí sílẹ̀ gan nìyẹn nígbà tí ojú ò tí ì là wọ́n ti mọ níwọ̀nba àwọn tó ń ṣàgbéjẹ wọn pọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹlòmíì tẹ̀gbà pé tó o bá ti jákòdá èyí tó kù ní iṣẹ́ agbéni kó o máa tọrọ owó kiri kó o máa tọrọ oúnjẹ láìsẹ̀nsì ẹni mi yóò pé láìsẹ̀nsì làkàdá láti máa ṣàgbéni. bẹ́ẹ̀ni so adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run níbi tá a délé ní a rí pé ó ti lọlẹ̀ ṣùgbọ́n à ń gbìyànjú tiwa láti pé kí àwọn èèyàn kọ́ múra ṣiṣẹ́ káṣà ìkúrò lẹ̀ kọ́ má rora wọn pé kí wọ́n jáde kí wọ́n fọwọ́ wọn ṣiṣẹ́ àwọn èèyàn wọ́n ṣiṣẹ́ dáadáa àrà àwọn ṣùmẹ́kà àrà àwọn télọ̀ àrí wọn káàkiri tó ń ṣiṣẹ́ àwọn tó ń ṣerun wọ́n dẹ̀ ṣe dáadáa wọ́n ṣe dáadáa dẹ̀dúpẹ́ ìjọba dẹ̀ ràn wọ́n lọ́wọ́ àwọn aládàáni náà wọ́n ràn wọ́n lọ́wọ́ àwọn lájọlájọ àwọn NGOs wọ́n ràn wọ́n lọ́wọ́ ìyẹn ni pé individuals gan wọ́n ràn wọ́n lọ́wọ́ àkàtà tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ ó lè rí ìrànlọ́wọ́ wà èyí tó bá fẹ́ kọ́ṣẹ́ pẹ̀lú ògbọ́n náà mo tẹ̀ fẹ́ sọ̀rọ̀ kan nígbà tí irú àwa yìí ta kàwé ilé ìwé ọ̀fẹ́ lálọ́ ọ̀fẹ́ fúta ni mo ti ṣe tán mo gba ìjọba fún mi ní scholarship láti ọdún kìíní títí tí mo fi ṣe tán tí mo fi parí gbogbo àwọn àtàjẹ́ àkàndá ta lọ sí ilé ìwé lásìkò yẹn ilé ìwé ẹ̀kọ́ ọ̀fẹ́ lálọ́ wọn fún wa. ìjẹ́ irú ẹ̀ sì wà lásìkò tá a wà lóde. a lè sọ pé kò sí náà ìjọba ṣe ń gbìyànjú ìjọba ṣe ń gbìyànjú wọ́n sì fún àwọn èèyàn wa ní scholarship ní ọdún tó kọjá bẹ́ẹ̀ ni bursary 10,000 scholarship 50,000 fún àwọn àkàndá ìjọba sì ṣe wọ́n ṣe ń gbìyànjú. ìyẹn ni pé káàkó máa sọ àkókò sọ fún gbogbo àkàndá tó bá fẹ́ kàwé pé wọ́n lè kàwé wọ́n tó bá fẹ́ kọ́ṣẹ́ àyè wà fún wọn láti kọ́ṣẹ́ ṣùgbọ́n ọ̀rọ̀ ká máa ṣàgbé ká máa gbégbá bára káàkiri ká máa tọrọ jẹ lójú agbo yẹn kò pọ́n wálé ká yọwọ́ tó alàgbà Abíọ́dún Olúṣẹ́gun Samuel a máa dúpẹ́ lọ́wọ́ yín pé àti ẹ̀pẹ́ yín pẹ́ sì jẹ́ wa lónìí ayé ò gbà wá lórí ètò yìí púpọ̀ ṣùgbọ́n à ń dúpẹ́ ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ alága àti gbogbo àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ ṣàǹkóṣàǹkó ní KAFTAN TV Yorùbá tó ń ṣàfojúsùn ayé tó rẹwà pé wọ́n ti ẹ̀ fún àwọn àkàndá ní ààyè láti máa gbóhùn sáfẹ́fẹ́ ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ wọn. tó níṣẹ́jú àyà
a dúpẹ́ lọ́wọ́ alága iléeṣẹ́ yìí KAFTAN TV Yorùbá ọwọ́ yẹn á máa lọ òkè o iléeṣẹ́ yìí ò ní jóná o àǹfààní tí ẹ fi fún wa pé kí àwọn èèyàn lè máa rí wa bẹ́ẹ̀ni kán máa gbọ́ wa kán lè máa gbọ́ wa kán lè máa mọ àwọn ìpèníjà tá ní àti ìrànlọ́wọ́ tán lè máa ṣe fún wa irú àǹfààní bẹ́ẹ̀ èyí tó tún jù ẹ lọ lọ́nà àṣefẹ́ yìí náà iléeṣẹ́ yìí ò ní bàjẹ́ KAFTAN TV á máa gòkè sí KAFTAN TV á máa gòkè sí lágbára Ọlọ́run wákàtí mélòó la ìṣẹ́jú mélòó la fi sọ̀rọ̀ báyìí láìpẹ́ a máa lo wákàtí méjì ẹ ṣé gan adúpẹ́ lọ́wọ́ alága ẹ ṣé alàgbà Abíọ́dún Olúṣẹ́gun Samuel ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ akọ̀wé gbogbogbò fún Jonapid ìpínlẹ̀ Ondo àwọn là ń gbà lálejò ní abala kejì bí ta ti ń gbàlejò lórí ètò Ara Yìí Ni Wá níkànnì KAFTAN TV Yorùbá ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ ẹ fi ẹ̀rọ ìléwọ́ yín ẹ fi sórí afẹ́fẹ́ káwọn èèyàn lè pè yín tó bá fẹ́ pè yín. akímọ̀ tabarẹni tó ní àkàndá sílé tó fẹ́ kàn sí wa bẹ́ẹ̀ni ó lè pè mí sórí aago mi 080 60 17 13 lẹ́ẹ̀kan sí 080 60 17 13 ẹ ṣé ọ̀rẹ́ mi jẹ́ ká máa dágbére lórí ètò kókó wa ti lọ. adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa látẹ̀ẹ̀kan ojú tẹ́ fi ń wò wá kò ní di kan tí ẹ ó máa náwó sí o mo dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ fún àsìkò tẹ́ ẹ fi sílẹ̀ láti gbọ́ wa àti láti ní ìmọ̀ nípa ti àwa àkàndá mo dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ ó dọ̀sẹ̀ tó ń bọ̀ ká tó pàdé o ṣùgbọ́n tí ẹ bá ní nǹkan tàbí míì tẹ́ ẹ fẹ́ sọ tàbí ẹ fẹ́ mọ̀ tàbí ẹ fẹ́ gba àwa àkàndá ní ìmọ̀ tàbí ohun kan tẹ́ ẹ fẹ́ ṣe lórí àwa àkàndá ẹ pé 081 63 59 06 44 àti 090 57 15 50 75 ó dọ̀sẹ̀ tó ń bọ̀ ká tó pàdé ẹ ṣeun púpọ̀. tó a lọ lónìí lágbára Ọlọ́run ọjọ́ mẹ́jọ a tún padà bọ̀ bí Ọlọ́run wa tó bá fún wa ní oore ọ̀fẹ́ àti ààyè láti ṣe bẹ́ẹ̀ àwa a ó máa wá ẹ̀yin náà tẹ́ ń wò wá tẹ̀sí ń gbọ́ wa a ó máa bá yín ẹ̀ lágbára Ọlọ́run KAFTAN TV Yorùbá kò ní bàjẹ́ o a máa bá yín láyọ̀ a lọ lónìí ó tún dọjọ́ mẹ́jọ Samuel Ìbùkún ọmọ bàbá tíjọ́ láṣọ yan lórúkọ tèmi oko tó ọ̀rọ̀ mo tún wí tòní náà lágbára Ọlọ́run bí wọ́n ti máa wí náà ẹ̀ sì máa gbọ́ kò sí ní tó fi ń ṣe ènìyàn ṣùgbọ́n bí mo ti máa wí gbogbo ìgbà ẹjọ́ tèmi ká máa gba lẹ́sìn lọ́dọ̀ ikú o kó dàbọ̀. òkè láti òró ń gbé ẹyẹkẹyẹ ní tẹnu bọlẹ̀ jẹun òkè téńté lóṣùmàrè ti ń ṣẹ̀sọ́ ibi gíga là ń bá kíkanjú ibi tó le là ń bọ́mọ ọkùnrin òkè ìdànrè ilé àṣà tó kún fún ọ̀pọ̀lọpọ̀ ìtàn ohun ìṣẹ̀ǹbáyé níbi tí a ti rí ojúbọ òòṣà omi àpáàrà ojú ẹsẹ̀ agbógun àfihàn owó àtijọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìrìn àjò sí òkè ìdànrè jẹ́ ọ̀tàlélẹ́gbẹ̀ta àtẹ̀gùn ǹjẹ́ ẹ tilẹ̀ mọ̀ pé ìdànrè aládé ohun àtọ́sìn ni wọ́n jọ kúrò lókè ìdànrè ìwọ̀nyí àtàwọn ọ̀pọ̀lọpọ̀ ohun tó yẹ kẹ́ ẹ mọ̀ iléeṣẹ́ KAFTAN TV Yorùbá ti ṣàkójọpọ̀ wọn pẹ̀lú ọdún Òrósùn fún ìwòran yín ó ń bọ̀ lórí ìkànnì KAFTAN TV Yorùbá nìkan Òrósùn Festival ẹ kú ojú lọ́nà ẹ̀.